kò síbi tíyàn bá wà tí o lè dé ní London as long as tó bá ti mọ ibi tó ń lọ àbọ̀rọ̀ mọ̀ yẹn nísìn tí o dẹ̀ ti mọ bó ṣe fẹ́ rìnrìn àjò ẹ̀. Mo máa ń sọ pé kò ń ṣe gbogbo èèyàn náà ló máa drive. Àwọn kan wọ́n máa drive, àwọn kan ò ní drive. Sórí ilé ló ń pè ní 812 àbọ̀rọ̀ mọ̀ yẹn nísìn. Beauty motorway wa ni pé àtẹni tó ń drive o àtẹni tó drive kò síbi tó lúkálukú ò lè dé. Gbogbo àwọn tó ń rí tó ń drive yìí nísìn tó bá wọ nǹkan yẹn bọ́ọ̀sì nìyẹn, tó bá wo bíbà motorway bẹ́ẹ̀ ni ojú òfurufú náà ó wà open but unfortunately location 419 wọ́n refuse láti build the society tó máa ṣiṣẹ́, society tó máa work fame àti ẹ tí a fi máa lè rí ọ̀nà lọ. Lagos-IBADAN expressway ọlọ́run ọmọdún tó máa parí ẹ̀, wọ́n náà máa parí ẹ̀ òun là ń gbọ́. Sórí emergency ló ń bọ̀ yẹn látọ̀ nǹkan yẹn, sórí emergency ló ń lọ yẹn, sórí emergency ni ṣòwárí orígbà tèmi àti ẹ bá sọ pé enough is enough, nítorí pé àìtí sọ pé enough is enough òun ni àwọn olóṣèlú sì fi ń ṣe tó ń ṣe. Gbogbo ibi tó yẹ kó jẹ́ business area gbogbo ẹ̀ pátápátá àwa ti sọ di religious center. Torí self storage ni ẹ bí wọ́n fẹ́ mú bí wọ́n fẹ́ ra lé wọ́n kọ́kọ́ wá tọ́jú ẹrù síbẹ̀ náà temporarily àbọ̀rọ̀ mọ̀ yẹn nísìn. A dẹ̀ ń sọ ní all the time fún yín pé bí ìlú ṣe ń wọ́ọ̀kì kan ní Nàìjíríà ṣe ń wọ́ọ̀kì yẹn. Sórí ọmọdé emergency kìíní yẹn, sórí ọmọdé emergency incident response òun ló ń lọ yẹn sotiri ó ń lọ respond sí incident. Àwọn dẹ̀ ń sọ ní gbogbo gbà sórí ìlú ló túnbọ̀ yẹn sí nǹkan kan ti ṣẹlẹ̀ tó serious ó di mẹ́ta sórí ó di mẹ́ta sórí òun ló ń lọ yẹn lọ́nkàn yẹn ó di mẹ́ta. So that means pé wọ́n need the extra backup torí pé ẹ̀mí wà very very important. Ṣé wàá rí gbogbo ibi tó yẹ kó fi ṣe business center, business facility tí a máa lọ máa produce, a máa export, kò ń ṣe pé ká máa import gbogbo ohun tí wọ́n ti lò kù ní London, wọ́n ti lò kù l'Amẹ́ríkà, ní Canada, ìyẹn kọ́ là ń sọ. Ìyẹn tá à ń sọ ni pé business kó wà available for everybody, káwa náà máa produce, káwa máa export ẹ̀. Níbi tá a bá ti ń produce offices máa pọ̀ káàkiri torí pé nǹkan tá a bá ń produce yẹn oríṣiríṣi logistics ló máa wà ní area yẹn. Bí logistics bá ṣe wà bẹ́ẹ̀ náà ni àwọn so many other important things máa wà. Àwa nísìnyí táwa kàn ṣe ni pé a kàn ń ṣe kí ni, a kàn importation ti pọ̀ jù. Importation bá dẹ̀ ti pọ̀ jù kò dáa fún business. Àbọ̀rọ̀ mọ̀ yẹn nísìn báwo la ṣe fẹ́ survive nígbà tó bá yẹ pé a kàn import gbogbo tá à ń lò. Most of it tá à ń lò ó yẹ ká máa produce ẹ̀ locally. Bàbá àlọ́ yẹ fẹ́ produce ẹ̀ locally nígbà tí kò sí country tó ń ṣiṣẹ́. Gbogbo bíbá yìí nísìn business environment ni tolúkálukú ní different opportunity. In tó bá fẹ́ ṣe wàá gba space, wàá design tó fẹ́ ṣe sórí private space òun lọ́kọ sí bíbá on flexible terms. Wàá rent ẹ̀, o fẹ́ ṣí ṣọ́ọ̀pù ni, o fẹ́ ṣí ọ́fíìsì ni, photographer ni ẹni, whatever you are, but wọ́n make the enabling environment fáwa. Láàrin ẹ̀ náà a máa kọ́ lẹ́sẹ̀gbẹ́ ẹ̀ sórí àwọn kan ló wá deliver nísìn
delivery ó yẹ káwa náà ní services bẹ́ẹ̀ tó máa wà ní gbogbo state wa kankan ní gbogbo local government kankan àbọ̀rọ̀ mọ̀ yẹn nísìn àwa wá ní ilẹ̀ tó pọ̀ àwọn eléyìí ò ní ilẹ̀ so ìwọ̀nba ilẹ̀ tó ní wọ́n manage sórí wọ́n manage all the time wọ́n squeeze nítorí pé wọ́n ní space yẹn tó pọ̀ àwa tá bá ní space ẹni tó bá ní vision tó bá fẹ́ gbé vision yẹn wá sílé ẹ pa vision yẹn mọ́ lára ẹ ní jẹ́ kó rí vision yẹn ṣe so báwo la ṣe fẹ́ progress in tó ń jẹ́ káwọn èèyàn máa pẹ́ labroad nìyẹn torí àwọn èèyàn fẹ́ wálé láti wá develop torí nǹkan kan ló ń lọ níbẹ̀ yẹn nísìnyí torí development never ending ọ̀tọ̀ làwọn tó máa kọ́lé ọ̀tọ̀ làwọn tó máa wá fix wiring oríṣiríṣi then tó bá ti ṣe tán ọ̀tọ̀ làwọn tó máa tún ní reason tó ṣe fẹ́ ṣe kí ni tó ṣe fẹ́ gbalé yẹn bí wọ́n fẹ́ fi ṣe business ni but lọ́dọ̀ tiwa nísìn tá a bá wí ẹni ká dákẹ́ ẹni ẹ wo Mr. Owólabí tó wá sílé ẹ wo àwọn tó ti wá invest kí lẹ padà ṣe fún wọn náà olúkàlùkù tó padà sá lọ sórí investment property is a big time investment torí pé àwọn oníṣẹ́ ìgbọ́dọ̀ sùn síbì kan ibì kan náà máa sùn sí but lọ́dọ̀ tiwa gbogbo àwọn tó wá invest lọ ti sá padà torí pé policy government policy were very very important. How do you expect investors to come? Nígbà tẹ́ bá ń change policy lẹ́ẹ̀mẹ́wàá tẹ́ ń change policy lẹ́ẹ̀mẹ́wàá and gbogbo ìdí sórí construction bó ṣe ń lọ sórí construction so tó bá parí ẹ̀ wá fi rent wọ́n á máa gba salary lórí ẹ̀ ò tí ẹ ní sìn but gbogbo tó yẹ káwa náà gbé wá sílé láti wá fi support ẹ̀yin tẹ́ wà nílé bọ̀bá láti máa gbé wá nígbà tá a bá ti gbé investment wa ẹ máa pa mọ́ wa lọ́wọ́ ẹ̀yin tó fẹ́ jalè ẹ̀yin tó fẹ́ ṣe this at the end of the day everybody are fed up yẹn la yẹn sọ pé no enough is enough let's get the hell out of the mess up country and we have a better opportunity ká start afresh kólúkálukú kó register ká mọ who is who àfẹ́ foreigner tí àníwá register o lè gbé nílùú òyìnbó kó má mọ who you are kò sí bó ṣe lè pẹ́ tó bá pẹ́ títí wá dictate wá mọ ibi tó wà immigration àdé deal pẹ̀lú ẹ̀ bọ̀ lọ́dọ̀ tiwa kò sí kankan tó jọ bẹ́ẹ̀ olúkálukú kan ń wọlé wá gba òkè ògùn wọlé wá gba ìsẹ́yìn wọlé wá wọlé pẹ̀lú trailer kò wọ àwọn need láti wọ plane o wọ́n fẹsẹ̀ rìn wọnú nàìjíríà ni o and that is why we are saying enough is enough. Koiki Media bringing the world closer to your doorsteps.